ọba orin lolúwayé fújì yìí o, ọba orin làyìndé mi ọmọgbọ̀ láwọn. Ẹ farabalẹ̀ kẹgbọ́n ohun tó borin wí, orin dé o, ìlú dé o, àyìndé táwọn yọ. Alhaji King Wasiu Àyìndé ọmọgbọ̀ láwọn. Tó bá ní ẹ máa jọba, ẹ ti jẹ́ o. Tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba, ẹ ti jẹ ọba fújì o. Ṣẹ́rí àwọn Yorùbá ní èèyàn kì í jẹ méjì lábà. Ẹ lè jẹ ọba fújì kẹtù máa wá du ọba Ìjẹ̀bú, ìyẹn ti Àwùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ, ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù, ó tún wá ń du Sẹ́ríkì. Ẹ lè jẹ́ o, torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ Àwùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín, wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn, tí ẹ ṣe fẹ́ mú plane dúró, tìtorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù, wọ́n ń ṣépè, wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default, wọ́n ní kẹ́ mú yẹn, kẹ́ mú dání. Ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní ẹ tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Wọ́n ní ẹ tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọkú mi, wọ́n dẹ̀ pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wá kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà, tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú, àbí kẹ́ lọ mú èèyàn 6 tí ó tọmọ yín wá, àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde, àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀, torí gbogbo ibi tó bá wà peaceful, ibẹ̀lẹ̀ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn, ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Màṣá náà rèé o, mo tún ti dé bí mo ṣe ń dé. Ẹ láìkí ibi tí peace bá wà. Ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín, ṣé tí ẹ bá jẹ ọba, àwọn èèyàn tó fẹ́ wá náwó fún yín, ṣé wọ́n máa kí yín pé kábíyèsí Àwùjalẹ̀ o, kó tó bẹ̀rẹ̀ sí náwó ni? Torí rò dáadáa, mo rẹ̀ ń sọ fáwọn èèyàn, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lóyà. Selfish interest yín òun ló jẹ yín lógún. Now ẹ̀yin ni olórin APC, election bọ̀ 2027, àbí? Now tẹ́yin bá jọba, èyí tẹ́ lè jẹ́ o, ta ló máa kọrin fún APC? Torí lifetime agreement òun lẹ sign pẹ̀lú APC. 2027 táṣíwájú máa ní ìdí yín láti defend the seat tí wọ́n wà, ẹ̀yin wálẹ̀ ń du ọba. So tẹ́yin bá ti wá jẹ ọba yẹn, èyí tẹ́ lè jẹ, ta ló máa kọrin fún APC? Àbí ṣé ẹ máa fi Àwùjalẹ̀, ẹ fi àpèrè sílẹ̀, ẹ wá gbé mic, ẹ tún máa kọrin ni? Ẹ tó yẹ pé ẹ kọra. Èèyàn tó lè fi ń joyè láwùjọ, èèyàn pàtàkì, èèyàn tó ní sùúrù. Ẹ̀yin ò ní sùúrù rárá, ẹ ti wà too controversial jù. Gbogbo nǹkan lẹ máa ń dàrú. Ẹ ń ṣe ẹni tó ní sùúrù. So ẹni tó ní sùúrù ló lè fi jọba. Bàbá tó bí ìyá, tó bí bàbá, tó bí màmá tèmi, ọmọ Ìjẹ̀bú ni wọ́n o, ọmọ Adéríbigbé ni wọ́n o. A dẹ̀ ti ní ọmọ oyè tá ti mú sílẹ̀
a nídìí àgbàlagbà so ẹ lọ jókòó kò tí kọ̀yìn. Àwọn ará Ìjẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú pé oyè olórí ọmọọba wọ́n lówó lọ fi ń jẹ, wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí. Tìtorí pé kí ni ẹ lè fi fújì mi yẹn ẹ lè fi lẹ̀. Kí lẹ wá ń wá nídìí ọba Àwùjalẹ̀? Wọ́n ní ẹ fi ibi ẹyọ kan tọmọ wa ní Ìjẹ̀bú. Bàbá tó bí màmá tó bí bàbá tó bí màmá ti tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n. A dẹ̀ ti mú ọmọ oyè sílẹ̀ àfẹ́ àgbàlagbà. Ẹ má dá wà lálẹ́ o, torí gbogbo bíkíbi tẹ́ bá wà lẹ ti máa ń dá wà lálẹ́. Ẹ ti wà too controversial jù. Ẹ wá lẹ fẹ́ joyè Àwùjalẹ̀. Kí ló máa ṣẹlẹ̀ sí ọba Fújì? Torí adé tó wà lórí mi, ọba Fújì ni mo jẹ́. Àyìndé lágbádé fún, Aláyìndé lágbádé fún, ọba Fújì rèé o, Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa. Kí ló máa ṣẹlẹ̀ sí yẹn? Èèyàn kì í jẹ méjì lábà.